ọ̀rọ̀ mi wá dá lórí Ìyábọ̀ ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí tó ń tó díkele mọ́ gbọ́ Yorùbá o bó bá dẹ̀ gbọ́ kó tẹ́tí kó gbọ́ ń tá ń sọ kó ní owó jù bẹ́ẹ̀ lọ. Gúrùpù tẹ́ ẹ bá ka Naira Marley sí Sam Larry sí gúrùpù yẹn náà ni gbogbo yín ti ní owó. Tẹ́ ẹ bá ń pera yín lólówó lónìí gúrùpù táwọn ọmọ méjì tẹ́ fẹ́ ṣe àkóbá fún yìí ọ̀nà yẹn lẹ́yìn náà tọ̀ tẹ́ fi lówó lọ́wọ́. Ǹjẹ́ gbọ́ èmi pé rí yín o ẹ dákun tán bá wá mi ẹ má fi mi pamọ́ ẹ júwe ìlú tí mo wà fún wọn tó bá ṣàti wọjà máa ní ẹni kó pè mí màá ní ó máa bọ̀ máa tún ṣe lálejò kó tó gbé mi lọ sí tọlọ́pàá. Ǹjẹ́ gbọ́ torí bẹ́ẹ̀ ẹ̀yin abiyamọ ẹ má dúró fún àdúrà lórí ọmọ yín. Iyabo Ojo sórí ìtò ṣe lórí ọmọ yìí èmi mọ̀ pé kò sẹ́ni tó tún lè gbà ọgbọ́n mọ́ gbogbo àfaraya tó mọ́ ní ara ní ń ta ọ́ ara ọmọ ní ń ta ọ́ ara kinní kan ní ń ta ọ́ tó wá dúró lórí èèyàn kan ṣoṣo àwọn méjì tó ń wá lọ gbé fídíò ìgbà wọn fi jọ wà tó ń gbé jáde ìgbà wọn fi jọ wà ìjà máa ṣẹlẹ̀ ó dá èyí tó wá wà nú ẹ̀ ń bí nǹkan ńgbà tó kúrò lọ́dọ̀ wọn ṣé wọn ò máa jà Naira Marley dẹ̀ sọ̀rọ̀ wọ́n interview rẹ̀ ẹni rọ́ ni rédíò ni nǹkan kan ni ẹ wá yé báyìí nìsín èèyàn kú òǹlù lọ́ndì 6 bí ọ̀ndì 4 ni tàbí 5 ni arákùnrin yìí ọlọ́jọ́ dé lọ́ndì 12 ǹjẹ́ wọ́n mọ tán ṣe mọ́ ṣé wọ́n mọ̀ gbà tí wọ́n ní ó wá ṣeré ní Kòròdú káàtì ẹ̀ ni wọ́n jẹra wọn lówó náà fi ń léra wọn kiri ẹni bá jẹ wá lówó tí ò bá fẹ́ san a máa fohùn lé kiri náà ni ó ti di dandan. Bàbá mi ṣe nǹkan ńgbà tí ìṣe pé ní mo bùn ẹ tó o bá sì ṣe bá ń kówó mi wàláì tó bá fohùn lè dì tó bá fi ohùn lè tàbí ibikíbi tó bá rí tó bá ní ó bá ń kówó òun kò tí ì pọ̀ jù kò dẹ̀ sọ fún níbẹ̀ pé ẹ bá ń pa tí ò bá fún mi lówó. Iyabo Ojo ariwo àwọn ọmọ méjèèjì tó pa yìí sórí bọ́ bá tiẹ̀ sú rẹ wàá tún jókòó ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti bá àwọn ọmọ yìí ṣiṣẹ́ lẹ́yìn fídíò tẹ́ ń kó wá síta wípé wọ́n ń sọ báyìí wọ́n ní báyìí wọ́n ní báyìí ǹjẹ́ kò bá ọkọ rẹ ṣiṣẹ́ o mọ̀ pé rí ọkọ rẹ nínú ọ̀rọ̀ yìí títí tó fi panu mọ́ a jẹ́ pé ẹ̀wọ̀n arọ́lẹ̀ lọ sọ bàbá Ìjẹ̀ṣà sí ẹ̀wọ̀n àbòsí lẹ lọ sọ ṣé ẹ lérò pé ẹ fẹ́ dàbí ìtàtijọ́ mọ́ ni bèbí ti ṣẹ́jú oníkálukú ti lajú o ẹ lè mọ wá fi wá ṣe sẹlíbírìtì kiri gbogbo ẹ̀yin tẹ́ ń gba àwọn sẹlíbírìtì gbọ́ wípé tó bá sọ̀rọ̀ o báyìí ni o òdodo náà irọ́ pátá ló wà ńbẹ̀ wọ́n fi yín pawó kiri ni wọn ò lè ṣiṣẹ́ alápá ake ni wọ́n aṣọ tán wọ̀ gan wọ́n rán sí ẹ lọ́rùn nìkan lè bá àpò olówó ọjà bọ́ bá sí ṣọ́ọ̀bù wọn ò tà oúnjẹ ẹjọ́ 6 ẹjọ́ 5 ni wọ́n ń gbé gbóná láì ṣe China wọn ò tà ilé ọtí wọn ò rí gbà mọ́ kò sẹ́ni wá mú ẹ wá mú ikú ọmọ ọlọ́mọ ẹ fi sí ṣọ́ọ̀bù oúnjẹ ẹ wá ń ta oúnjẹ ń gbà yẹn gbogbo gbèsè gbogbo ìṣọ́ránsì tẹ́ ẹ̀ san gbogbo ẹ̀ pátá gbogbo táàsì tẹ́ ẹ̀ san ẹ wá yọ lára Mohbad olóòbìn ẹ wá gbé GoFundMe síta ẹ ń pawó kiri ẹ tún jẹ́ wọn lọ wú òkú ọmọ ọlọ́mọ wọn ṣe autopsy ntẹ́ ẹ ti fẹnu yín gbọ́ lẹ́nu ìyàwó
Iyabo Ojo wá jáde síta kó o búra pé ìyàwó ò tí ì ṣàlàyé bọ́kọ òun ṣe kú fún ẹ wá jáde síta kó o búra Iyabo Ojo ìwọ la rí bá wí ò torí ìwọ ló mú wọn kiri ká ìwọ ló gbé Tonto Dike lọ́bẹ̀ ìwọ ló gbé sẹ́nẹ́tọ̀ Fúlàní ìwọ ló gbé lọ́bẹ̀ ìjọ yín náà sì ní kígbe Fúlàní ń pa wá ń pa wá ń pa wá ń pa wá pátì yín náà ní kígbe Fúlàní ní ń pa wá Fúlàní náà ló tún gbé wá báyà Mohbad ṣé wá tó ẹ tún fẹ́ fi Mohbad ẹ fẹ́ fi káàṣì kúrúùsì ẹ fẹ́ fi ṣe pátì kẹwàá ní pátì Tinubu o wọ́n pa Mohbad o wọ́n ṣe gbà irọ́ àṣírí yín ti tú àṣírí yín ti tú Iyabo Ojo Iyabo Ojo lọ fi ara burúkú ẹ̀ balẹ̀ síbì kan ǹjọ́ gbọ́ ẹlẹ́dàá àwọn Sam Larry ẹlẹ́dàá Naira Marley ló mú ọ lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin ń pariwo búlì 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 ń ló sún ọmọ yìí lọ́bẹ̀ ṣé ńbo lẹ wà nígbà tí Esabod fi ń búlì àwọn èèyàn kiri níbo lẹ wà ńgbà wọ́n fi ń búlì Lizzy tọkọ rẹ̀ ti fẹ́ pokùnso ńgbà yẹn ibẹ̀ mọ́ ló wà tó lẹ̀ mọ́ ara mìíràn tó bẹ̀rẹ̀ sí tó ń yọjú tó ń rẹ́rìn lábẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ Esabod ń jó pariwo Esabod pò ní búlì ńbo ló wà tí Esabod fi ń búlì àwọn lọ́balọ́ba ǹjẹ́ rí nǹkan kan ṣe sí i tó ba àwọn ọba gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá kò sí tí ò tí ì pè lólè kò sí tí ò tí ì sọ pé nǹkan báyìí ni wọ́n ń ṣe wọ́n ń pààyàn ni wọ́n ń ṣe gbani níbo lẹ wà Iyabo Ojo torí kánkọ́ọ̀sì kan náà ní ẹjọ́ ń dáwó papọ̀ ní ẹjọ́ ń ṣe go for me papọ̀ ni ẹjọ́ ń dáwó papọ̀ ní Iyabo Ojo Iya Cassette ló ń sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ bèbí ti ṣẹ́jú o káwá ní táwọn Sam Larry àti Naira Marley bá wá jáde níjọ́ yẹn lẹ́ẹ̀kan náà níjọ́ náà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tán bá lọ ti pa wọ́n ń kọ́ ńbo lẹ fẹ́ gbójú sí tó dòdò wá jáde ní pé gbogbo ẹ̀yin bọ́ìsì anything tó bá ti ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá sílé tán bá purọ́ mọ́ yín àtẹ̀yìn tẹ́ ẹ wà ní Òṣòdì Mushin kankan ẹ̀yin park and garage ẹ dákun torí ọlọ́ ẹ má máa sáré yọjú o ẹ má máa sáré yọjú àwọn sẹlíbírìtì mùjẹmùjẹ la ní o torí wọ́n bá ti pa àwọn ọmọkùnrin méjèèjì wọ́n bá ti pa wọ́n tá a sì sọ pé nǹkan jẹ ló yó wọn ara bọ́pọ̀lọpọ̀ míì fi ṣe wà lẹ́wọ̀n ntí òmòdí tán fi ṣe nìyẹn o bàbá Ìjẹ̀ṣà lọ́jọ́ kìíní àná gbogbo àwọn ẹni tó olórèpù tiẹ̀ lẹ́ẹ̀márùn ó mọ̀ kó wọn wá sẹ́wọ̀n bàbá Ìjẹ̀ṣà lọ́jọ́ kìíní láti nǹkan bí ọdún 4 ní wọ́n lọ bí ọdún 7 tá a bá ní ká tú ọ̀rọ̀ yẹn yẹ̀ wò ẹ ṣìkà fún bàbá Ìjẹ̀ṣà olójé káṣírí ìrè ó tú báyìí àtẹ̀yí tí ń bòkú Mohbad sọ̀rọ̀ òkú ìdílé bàbá rẹ̀ tó kú kò bá sọ̀rọ̀ Mohbad wá yọ sí ó ní ọmọ bá ń sọ̀rọ̀ ó dá ń gbà Mohbad wá bọ̀ sọ̀rọ̀ kò ṣe sọ ẹnigun lábẹ́rẹ́ pa fún ọ àǹtí tí ń bòkú sọ̀rọ̀ adé tó gbogbo yín lèmi ò dárúkọ èmi ò bẹ̀rù yín o èmi ò bẹ̀rù yín torí tẹ́ ẹ̀ bá fi hàn yín pé yín là ń bá wí àbẹ̀rù yín kò sẹ́ni tó bẹ̀rù kò sẹ́ni tẹ́ ń fíìdì àfi ká tó fíìdì yín mẹ́ ẹ lọ fẹ́ bí lóní ẹ lọ fẹ́ gbogbo àwọn ọmọ ọlọ́mọ làwọn náà ń lò tí wọ́n ń ṣiṣẹ́ fún wọn ọkọ rẹ̀ mọ̀ gbé ọmọ yìí tó kú yìí kí la fẹ́ fi mọ̀ bóyá ó dá lójú pé wọ́n sanwó ọmọ yẹn tán kọ́kọ́ mo tó kú lọ́dọ̀ ẹ̀ mẹ́bí ń gbà wọ́n dẹ́ pé ọ̀rẹ́ Mohbad ó nígbà Mohbad lè kú ònú mọ́tò ṣé bí ọ̀rẹ́ yẹn kí lorúkọ rẹ̀ ń jẹ́ tí ń bẹ l'Ábùjá yìí olówó tí ń bẹ l'Ábùjá yìí
ṣé bó ni wọ́n lọ pè àbúrò rẹ̀ náà pé kò mọ̀ padà sọ̀rọ̀ ẹ̀ mọ̀ dárúkọ eléyìí òbí kùbánà ẹ̀ mọ̀ dárúkọ àbúrò òbí kùbánà ọ̀rẹ́ Mohbad sì sọ ó lòun ló ń lọ pé àwọn náà dẹ̀ gbé lọ ṣó. a ní black man ó sọ ó níjà ṣẹlẹ̀ níbẹ̀ torí ojú dírẹ́fà yẹn wú. kí ló dé tẹ́ ẹ ti mọ òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ wá parọ́ báyìí tó bá wá jáwọn ọmọkùnrin wá jáde níṣẹlẹ̀ bá pa wọ́n bá ní Iyabo Ojo ṣiṣẹ́ tó dáa o kankan ó ṣe tó dáa o gbogbo owó tẹ́ ẹ gbà ẹ ná fún ọmọ yìí tán yányán àtìyàwó ẹ̀ gbogbo wọn ò ní kọ́bọ̀ náà nínú owó yẹn tí wọ́n bá nánú owó yẹn wà láyọ̀ Ọlọ́run ó bi wọ́n léèrè tọrọ ọmọ yìí ti fi ohùn sílẹ̀ wípé ìyá máa jẹ́ ọ̀nà dàtíyà ò ní jẹ́ ọ̀nà dàtíyà ò ní jẹ́ ọ̀rẹ́ pé bo lẹ wà ìyàwó ní rárá kó má ti wá sọ́dọ̀ àwọn náà kí ni wọ́n fi ń bò ń gbà yẹn kí ni wọ́n fi ń bò ń gbà yẹn kí ló dé tẹ́ ẹ fi ya ìkà ẹ wá lẹ́ ń dáwó fọ́mọ oṣù 5 ọmọ tó bí lóòjọ́ kò rí bàbá tọ́ ọmọ tán bí lóòjọ́ kò rí bàbá tọ́ ẹ dákun ẹ̀yin ìjọba wa bàbá wa Sanwó-Olú bàbá Tinubu ẹ dákun torí ọlọ́ iṣẹ́ tẹ́ ẹ bá ṣe ń ló máa gbé yín wọlé ẹlẹ́ẹ̀kejì ẹ má wo tàwọn ọmọ tá à ń sọ̀rọ̀ káàkiri yìí ẹ má ṣe bí bóyá ní sẹlíbírìtì kan ní ó gbé yín wọlé irọ́ iṣẹ́ tẹ́ ẹ bá ṣe sílùú ní ó gbé yín wọlé nísìn wọn ò tiẹ̀ fẹ́ káyàn mọ́ ǹjẹ́ gbọ́ owó tẹ́ ẹ bá rí pé ẹ fẹ́ máa kó fáwọn sẹlíbírìtì tí yóò bá máa sọ pé ẹnìkan kú o nǹkan kan kú o ẹ dákun torí ọlọ́ ẹ fi bá wa gbé oúnjẹ kalẹ̀ kóúnjẹ ó sọ ẹ dákun bàbá ẹni ó wù kódà kó jẹ́ Ìgbò ní ó di pírẹsidẹ́ǹtì kó jẹ́ Fúlàní ní ó di pírẹsidẹ́ǹtì enough is enough Iyabo Ojo ṣáríìtì rẹ kò pé wa jìbìtì ṣáríìtì ló ń ṣe gbogbo ẹnu ni mo fi sọ tí n bá ń jáde ìmọ̀ ṣóò tìta yẹn ìmọ̀ ṣe ni mi ò mọ bí ń ṣe ṣe tí ó fi lọ bẹ́ẹ̀ kásẹ̀tì mi tí mò ń ṣe ti pè mí kí ló dé tẹ́ ẹ ya ìkà ṣẹ́ẹ̀sì tí gbowó ojú yín mọ́ ẹ ti lọ ra pósí ẹ ti lọ ṣe gbogbo ẹ̀ ẹ̀yin ni ìyá Mohbad ẹ̀yin ni bàbá Mohbad ṣótán ohun ẹ fẹ́ jogún ó ti tán bàbá Mohbad ká tiẹ̀ kún kádàrá wọn ò jẹ́ kọ́ mọ orójútu àti máa lọ kó ní family hospital tó jẹ́ pé yóò máa lọ at any time tí nǹkan kan bá tiẹ̀ ṣe kó ní ambulance lẹ́yìn mọ́tò ẹ̀ ẹni ibi ìṣeré tẹ́ ẹ bá fẹ́ ṣeré ó yẹ kẹ́ ẹ ní ambulance kékeré kan tí ó máa tẹ̀lé yín lẹ́yìn oògùn ó wà ńbẹ̀ nọ́ọ̀sì tó ká kébù wà tẹ́ ẹ sanwó oṣù fún ẹ jẹ́ kọ́mọ yìí ó rí bí plan ìgbésí ayé rẹ̀ rálẹ̀ o láti so nǹkan mọ́lẹ̀ o ìwọ ọ̀yá náà mi ò fọ́kọ tí mo lọ fẹ́ mọ́ ń gbà mo dà yín lẹ̀ fọ́dún 10 o kọ́lé fún mi o já ṣọ́ọ̀bù 3 fún o ti jà fún ọ ó sì fàyè lẹ̀ fún yín tẹ̀yìn ìyá nìyẹn o ẹ̀yin ìyá tó jẹ́ pé mọ́ retí mú wá tẹ́ ẹ̀ ní jẹ́ kọ́ mo fọkàn balẹ̀ níbi tó bá wà tàbẹ́ bí ìyá ìyàwó náà sì ti rí i pé ẹ̀yin ẹbí ń dà láàmú ẹ̀ tí ń béèrè ilẹ̀ ẹ̀ tí ń béèrè ilé ó bímọ kan fún un wọ́n yá rọ́ǹgà adìẹ ẹ wá dàbò ọmọ ọlọ́mọ orí ọmọ yìí ò bí yín orí Mohbad ò bí yín èyí ò jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo òbí pátápátá òbí àti àwọn ọmọ kéékèèké tí wọ́n ń dìde eléyìí ó jẹ́ àríkọ́gbọ́n fún yín kẹ́ ẹ gbọ́rọ̀ sóbi yín lẹ́nu
ẹ̀yin tẹ́ ẹ bá sì fẹ́ ìyàwó náà, ìyàwó yín náà kó dákun torí Ọlọ́run, ẹ máa gba advice lọ́wọ́ ìkànnú àwọn òbí yín. Tẹ́ ẹ bá rí pé ibìkan lẹ pọ̀ sí, ẹ pọ̀ sí méjèèjì. Ẹ pọ̀ sí méjèèjì. Tó bá jẹ́ ìyá ọkọ ló fẹ́ máa dà yín láàmú, ẹ tún béèrè lọ́wọ́ ìyá ìyàwó, ẹ so wọ́n pọ̀. Tàbí bàbá ìyàwó tàbí bàbá ọkọ, ẹ jẹ́ káwọn méjèèjì ó rẹ́pọ̀ kán mọ bí wọ́n ṣe bá yín tògbé sí ayé yín. Ǹjẹ́ ẹ gbọ́? Torógun ti dé báyìí o. Àìjẹ́ bẹ́ẹ̀ àwọn celebrity ó máa fi yín ká, wọ́n máa fi yín wérò lórí nẹ́ẹ̀tì ni. Wọ́n máa fi yín gba GoFundMe ni, wọ́n á dẹ̀ máa pera wọn ní àwọn ń ṣe charity. Charity irọ́ ni. Charity àwọn gómìnà. Ẹ ṣọ́ra yín. Ẹ ṣọ́ra yín. Iyabo Ojo tó gẹ́. Ó tó gẹ́. Ẹ má pa àwọn ọmọ wa run. Ẹ má dẹ̀ tó bá ló kìí ṣe ọmọ Yorùbá, kí ní kàn ẹ́ nínú tó lọ tọwọ́ bọ̀. Ó ti ló kìí ṣe Yorùbá, ó dẹ̀ kìí ṣe celebrity Yorùbá, kí ní kàn ẹ́. Ẹ bá ti pa Naira Marley, yóò dẹ̀ pè yín lẹ́jọ́. Ó yẹn ó stress ẹ̀, ó ṣe gbá, kò ṣe ní má stress ẹ̀ ń gbà Ìsàbọ̀dù stress. Ṣé olórí kan kò dẹ̀ ní proof lọ́wọ́? Naira Marley Samari àbí Saramali dẹ̀ ni. Gbogbo wọn náà ní proof tán bá láwọn stress ẹ̀. Wọ́n ní proof lọ́wọ́. Kí ló dé? Ìsìn gan ni wọ́n wá bá yín ro ìyálàyà ẹjọ́. Àyàfi tán bá fà yín fún òkú ọ̀run kó mọ bá yín fà. Ẹ jẹ́ kan ti ilé orin rẹ̀, wọ́n sì fara mọ́, wọn ò sọ̀rọ̀, wọn ò tara. Ó yá, ẹ wàá ríran wò nínú èyí tó ti ṣẹlẹ̀ yìí. Kò sẹ́ni tí ó gbà yín gbọ́ mọ́. Ẹ fara máwọn mílíọ̀nìà tẹ́ ẹ fẹ́, ẹ kọrí sanambura, ẹ lọ rèé máa ṣe charity yín. Ẹ filẹ̀ Yorùbá sílẹ̀ lọ́rùn sílẹ̀, ẹ jẹ́ ká rojú gbá àwọn ọmọ wa. Tẹ́ ẹ bá fẹ́ jókòó ti Yorùbá, tẹ́ ẹ fẹ́ ṣe múfì Yorùbá, ẹ fi á lọ́rùn lẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ, ó dójú ẹ̀ Iyabo, ìsìn ló mọ gbèsì. Kò sẹ́nìkan tó bẹ̀rù ẹ o, ó kó èèyàn púpọ̀ sẹ́wọ̀n o. Lọ́tẹ̀ yìí, gbogbo rẹ̀ kan fún ẹni gómìnà, wàláì tàláì máa gbé tèmi fún pírẹsidẹ́ǹtì. Ǹjọ́gbọ́n, kí ló dé? Tẹ́ẹ̀mí jí arímú mi, kí ló dé? Ta ni celebrity òfò? Ẹ̀dẹ̀ ń pe Kẹ́mi Olúlọ́yọ̀ ní wèrè. Ọ̀rọ̀ ẹ̀ jánà bí ò jánà? Sójà náà bí irú iṣẹ́ tí mo bá ń ṣe, òun gan fúnra rẹ̀ ti fi kọrin. Ó ní stress wà ń bẹ̀, ṣùgbọ́n òun ti wọ̀, òun ò lè padà mọ́. Mo lórin yẹn lọ́wọ́. Ẹlẹ́lẹ́ ní má máa ju gbogbo ẹ̀ síta. Tẹ́ẹ̀rí. Mo ní orin tó fi kọrin yẹn lọ́wọ́. Wọ́n interview rẹ̀ ní ṣé pé kò mọ rí stress, kò yí o mọ kọ́. Ó ní ó ló wà nú ẹ̀ oníṣùgbọ́n tó bá ti rẹ̀ ń báyìí, òun máa tún sọdá sílùú mi tóun lọ farapamọ́ tóun ò ní sọ fẹ́ anybody. Ó wà lọ́wọ́ mi. Kí ló dé? Iyabo Ojo, ẹ fi á lọ́rùn lẹ̀ o. Tó bá jóore tó san fún Yorùbá náà, tètè kọjá sílùú bí o ti wá o. Ṣúùsì kan nú àwọn ẹbí tó bí ẹ, o ti lé òtàn má Hausa, òtàn má Benin, òtàn mọ́ Yorùbá, o sì tàn mọ́ Yíbò. Ṣúùsù ìlú tó bá wù ẹ́ o tiẹ̀ ti sú àwálẹ̀ Yorùbá náà. Kọjá sílùú mi. Kọjá sílùú mi. Kí ló dé? Mo fún ẹ lélẹ́yìí náà, ń bá gbọ́ pẹ́kẹ́. Wà á ríran wò. Sam Larry, mo kí ẹ kú oríire. Naira Marley, mo kí yín kú oríire. Gbogbo ẹ̀yin yòókù náà mo kí yín kú oríire. Ẹ̀yin ọmọ tó kù pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀ ní fi irú ẹ̀ gbà. Ọ̀rọ̀ yòókù tó bá kù lẹ́yìn wa láyà fi sẹ́yìn láṣọ eégún. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ní ká bá ro kéèsì torí Mohbad ò bá wọn Sam Larry, kò bá wọn Naira Marley, kò bá wọn ro kéèsì o. Iyabo Ojo, ẹ̀yin ni wọ́n fẹ́ bá ro kéèsì báyìí nísìn. Torí ẹ̀yin lẹ pè wọ́n síta. Ẹ̀ẹ́dẹ̀ pé rí ọkọ yín tó jẹ́ pé gbé lọ ìlú èbó. Iyabo Ojo,
mo ní fídíò mo níbi tọkọ rẹ ti sọ pé lòun ọlá ipò ń gbé wá sílùú èbó ló fa wàhálà fún ẹ̀ẹ́dẹ̀ sọ níta ọkọ rẹ ti fẹnu ara rẹ̀ sọ o òkú ọ̀run ó bi yín léèrè àtẹ̀yìn tẹ́ ń bòkú sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ fọmọ ọlọ́mọ pawó tí n bá ní dá padà fún yín bó ṣe dùn mí wàláì tàláì kò dáa abiyamọ ni mí ìwọ ọlọ́mọ bá gbogbo ibikíbi tó o bá wà lónìí ìmọ́lẹ̀ ló pera rẹ̀ lọ ṣèmọ́lẹ̀ nílùú mi kó lọ yan àwọn bàbá tó dáa ẹbí tó dáa ọ̀rẹ́ tó dáa ìyàwó tó dáa lọ́lọ́run ó tàn mọ́lẹ̀ sí fún ọ níbikíbi tó o bá gbé wa ò bá jẹ́ kírísítẹ́nì ò bá jẹ́ mùsùlùmí ò bá jẹ́ hindu kó o jẹ́ abọ̀rìṣà kọ́lọ́run ẹlẹ́dàá kó bá mi forí jì ẹ́